ẹ̀tọ́ wájú lórí gbogbo àwọn ànábì náà ọ̀làní Muhammad ló fi jáde gbígbà tó wá dé Mádínà àwọn ọmọ kéékèèké lọ́kùnrin lóbìnrin wọ́n gbé tọ́lá àlìbá dírùn àlẹ́yìnà mísẹ̀níyà tẹ̀lé wá dáì wájàbá ṣùkúrù àlẹ́yìnà mádà àlìlà ìdáì ayù àlìmọ́bùsù fìnà jìtà bílá òrèlè mọ́tọ́ì jìtà ṣàràbùtà lìmọ́dínà مرحبا يا خير داعي مولاي صل وسلم دائما 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 مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته بسم الله الرحمن الرحيم تبارك الله في عزته وجل معنى وليس الوام يهوي وجوده سابق لا شيء يشبهه ولا شريك له لا شك لي فيه سبحانه وتعالى في جلالته وجل لطفا وعزا في تعاليه ọlọ́wọ́ ọba àríkíọlá ọba alágbára ọba tó káyà ọba tí ò nírú ọba tó tóbi ju gbogbo tó tóbi lọ ọba tó káyà ju gbogbo káyàkáyà lọ ọba tí ò ní aláfijọ tí ò ní aláfiwé ọba tí ò lórogún subhanahu wa ta'ala jalla ma'nan wa lutfan subhanahu wa ta'ala mímọ́ ọba gíga rẹ̀ gbígbàgbà rẹ̀ fi ayé ìsátì níbi ìgbọ̀ngbọ́n títóbi rẹ̀ tó tó ọba náà wa jalla ma'ana wa ìsàn lẹ́pàlẹ́ ìsànwà mọ̀yàwí báwo láti júwe nǹkan tí ẹni kejì ó fi mọ́ táà júwe báwo láti máa ròyìn nǹkan tí ẹni kẹta ẹni tí ò sí ńbẹ̀ tí ó mọ̀ pé tá ń sọ rèé gbogbo nǹkan la lè rí ròyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́run a ò lè rí ròyìn bẹ́ẹ̀ kò sẹ́ni tó ti lè mọ̀ ròyìn Ọlọ́run tán ojúdùú bíbẹ Ọlọ́run ọba sábìkún láṣẹ àìsíbí ó ti wà tipẹ́ bàbá láíláí kí láíláí tó máa jẹ́ láíláí lọ́lọ́run ọba ti ń bẹ kígbà tó máa jẹ́gbà lọ́lọ́run ọba ti ń bẹ kásìkò tó máa jásìkò káàyè tó máa jáyè lọ́lọ́run ọba ti ń bẹ subhanahu wa ta'ala fi
jalalati mímọ́ ọlọ́run gíga rẹ̀ jalla ma'ana jalla lutfan wa insan bi ta'ali gíga tó náà bá ga yìí tí ó sì tó ga tó fahuwa azimun la yata'azamuhu shay'un òun náà lọ́ba tó ga tí kàkì kàláyà ọlọ́run ọba yìí náà sì lọ́ba azimun jẹ́ pé bó ti tóbi tó kò sí kankan tó lè kagara bá léèyàn ni alìyàn ní gbogbo àwọn ẹ̀dá ìlòkù pátápátá tọ́lọ̀un dáni kò sí tó lè kagara bá ọlọ́run náà láàyè síwájú nígbàtà àkọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tààtọ̀rọ̀ kẹtọ̀rọ̀ gẹ̀fà ní Muhammad gbogbo àwọn àlùfáà àwọn ẹni ọlọ́run tí wọ́n gbé ìsìlámù kárí ayé pẹ̀lú ọgbọ́n wọn pẹ̀lú ẹ̀kọ́ wọn pẹ̀lú iyì wọn pẹ̀lú àpọ́nlé wọn pẹ̀lú mímọ̀ wọn àwọn tá a gbórúkọ wọn àwọn tá a mọ̀ àtàwọn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ìkí ọlọ́run gbọ́dọ̀ bá gbogbo wọn bẹ̀rẹ̀ lórí àwọn sàhábà níbi pé gbogbo àwọn sàhábà náà lẹ́yìn tánibà Muhammad papòdà kan àwọn ni wọ́n tún gbé káàkiri débi tọ́lọ̀ ní wọ́n gbé dé náà sàábí náà ló gbé dé Áfíríkà náà sàábí ni wọ́n gbé Ìsìlámù dé West Africa pàápàá àtàwọn ìlú mi náà kárí ayé káwọn àlùfáà tó wọn gbà lọ́wọ́ ìkẹ́lọ́ àti gbẹ́lọ́ pẹ̀lú àwọn wọn. bákan náà àtọ̀rọ̀ fáwọn tí wọ́n ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní àwọn ẹni ọlọ́run dákun ẹ̀mí kúmọ̀ tọ́lá bí ara àwọn kò sí máa ń bí kọ̀ọ̀kan wọn. bàbá wọn lánàá Sheikh Adam Abdullahi lórí ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run tọ́lọ́run máa ń ṣe fún àwọn tí wọ́n dáyà kọ́ iṣẹ́ lọ́sàn-án lóru gbogbo gbà láti bàtà ti dáyé tàbí papòdà lọ́sọ́dọ̀ ọlọ́run ìkẹ́ náà bá wa ṣe fún wọn ṣe fún àwọn àlùfáà wọn ṣe fún àwọn òbí wọn ṣe fún àwọn tí wọ́n jọ lùgbà láwọn àlùfáà láwọn olùsíláwọn ọ̀làkúwọ̀lọ́ bismillahirrahmanirrahim Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. àwọn tí wọ́n bẹ láyé lọ́wọ́ báyìí bẹ̀rẹ̀ ní tó ti bẹ̀rẹ̀ èdè tó dé àwọn ọmọ yóò ká wọn láwọn tí ó já àfáà súnà àfáà gidi tí wọ́n ṣe tọ́lọ́run lọ́sàn àti lóru tí wọ́n mójútó Al-Qur'ani lọ́sàn àti lóru tí wọ́n ṣe ìtọ́sọ́nà máa mùsùlùmí káàkiri gbogbo ayé bẹ̀rẹ̀ láti fi tí àwa mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwa náà ní bàbá Mawlana Sheikh Muhammad Habibullahi Adam Abdullahi lórí Mudirul Markaz ní Agége lọ́hùn tó ń jẹ́ àlólérè fáwọn bàbá rẹ̀ àti gbogbo àwọn ọdún wọn bẹ́ẹ̀ táàmà àtàwọn táàmà pẹ̀lú gbogbo àwọn àlùfáà tí wọ́n mójútó ilé kéwú mọ́ṣáláṣí ní ọ̀dọ̀ wa l'Amẹ́ríkà nígbà yìí lọ́dọ̀ wa ní jẹ́síbí lọ́dọ̀ wa ní Masjid Mubarak lọ́dọ̀ wa ní Naim ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run ẹ̀mí gbogbo ọlọ́run àtàlábí ọlọ́run kọ́lá mi kárí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa látòkè nílẹ̀ ọlọ́run ilẹ̀ àfi bismillahirrahmanirrahim ilẹ̀ Quraysh ilẹ̀ رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. wáàsíwá àbí ìṣítíwá àbí ìrànlọ́wọ́ létíwá yóò lọ lórí ìjìra. kí ni jẹ́ ìjìra? òun ni ó ní àwọn ìtumọ̀ tó kẹnu púpọ̀ tí ó dẹ̀ tó ń fẹ̀ púpọ̀. òun náà ni ká tibì kan lọ síbì kan nínú àwọn ìtumọ̀ ìjìra ni. ìtumọ̀ ìjìra ni ká pa nǹkan kan tì ká lọ ṣe nǹkan míì tó tún dáa tá a pa tìyẹn lọ nínú ìjìra náà ni. ìjìra ó tún wá ní àwọn ìtumọ̀ tó kó sábẹ́ lé ìtọ́jà pé ètí ń jẹ́ tọ́lọ́wọ́n bá tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó gbé kalẹ̀ fún wa òun náà ní ó ní àwọn ìtumọ̀ tó pọ̀ pàápàá jùlọ èyí tó bí ìjìra yẹn gan-an tó fi wá dorúkọ tí kálukú wọ́n wá ń gbọ́ káàkiri ayé. kí ni nǹkan náà? wọ́n ní nígbà tí Ọlọ́run gbé Ànábì Muhammad dìde sallallahu alaihi wasallam ní ìlú Mẹ́kà, gbogbo àwọn tí Ànábì jíṣẹ́ fún nígbà náà èèyàn kan, èèyàn méjì, èèyàn mẹ́ta ni wọ́n sì gbà sílámù nìyẹn. ní àkọsílẹ̀ ìyá wa Khadija radiyallahu anha
ìyá náà ló kọ́kọ́ gba Islam lẹ́yìn àní Muhammad tó gbé wá o ìyá yẹn ló kọ́kọ́ gba Islam lẹ́yìn náà Sayyidina Ali karramallahu wajhahu lẹ́yìn náà Sayyidina Abubakar lẹ́yìn náà Zayd tí ń jẹ́ ọmọ ọ̀dọ̀ àníbà Muhammad. Àwọn mẹ́rin yìí ni wọ́n jọ lókùnú yàrá tí wọ́n sì jọ tánàbí máa ń tọ́ sọ́nà tí ó máa ka àyà kan fún wọn àyà méjì. Látara bẹ́ẹ̀ làwọn míì níta náà wá bẹ̀rẹ̀ sí ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ní Abubakar Sayyidina Abubakar pẹ̀lú àní Muhammad gẹ́gẹ́ bí ìrọ̀ ara ẹni ẹgbẹ́ ara ẹni támúra ẹni lọ́rẹ̀. Níláyìn aṣòwò wọ́n tún jọjọ́ rẹ̀ nítọ́mọ àdúgbò wọ́n tún jọjọ́ rẹ̀ ìwà wọn sì jọra ìyẹn ló fà á ló jẹ́ sí pòun náà làkọ́kọ́ ní ọkùnrin baálé ilé o òun làkọ́kọ́ tó kọ́ gba Islam. Omi náà ni ó tún wá ṣe akitiyan àwọn náà láwọn ọ̀rẹ́ tiẹ̀ bí àwọn àfáà ti jẹ́ ọ̀rẹ́ tèmi tí a bá jẹ sọ kankan ẹnìkan náà tó wà tí ó lẹ̀ máa wọn tó máa jọjọ́ rẹ̀ tímọ́tímọ́ bí nínú ìjọ rẹ̀ tí wọn aláìgbà náà àtúnwà tó tàbí jọjọ́ rẹ̀ tímọ́tímọ́ àwọn náà máa lẹ́nu ní ìyẹn ni ó gbé Ìsìlámù di èèyàn ní méjì mẹ́ta mẹ́rin mẹ́wàá. Bí Ìsìlámù ti wá ń lọ ní Mẹ́kà ní nígbà tí ó fi di pé yẹn ń dogun ọgbọ̀n ń bẹ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mẹ́kà ara ti ń fún wọn pé ẹ̀gbọ́ bá a ṣe ń lọ yìí pẹ̀lú ọmọkùnrin wa yìí tó gbé lọ́wọ́ a máa àfẹ́tì ẹ̀sìn tiwa táwọn ṣe o ẹ jẹ́ káwọn nǹkan ṣe sí o láàrin ara wọn bẹ́ẹ̀ wọ́n sì ṣe wọn àwọn kèfèrí ṣùgbọ́n ọlọ́run tí ìran ẹ̀rọ Muhammad sallam nígbà náà pé ó yá bọ́ sí gbangba kò lọ kéde gbogbo ayé gbogbo àwọn tí wọ́n gbà yẹn lábẹ́lẹ̀ náà wọ́n gbà èèyàn kan èèyàn méjì náà ni ibi táwọn ibi tí wá ní tọ́nà tí wá ní káàdì Muhammad kò bẹ̀rẹ̀ bismillahir rahmanir rahim wa'anzir ashiratakal aqrabin ọ̀yà kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n súnmọ́ ẹ̀ tímọ́tímọ́ láwọn fámílì ẹ̀ àwọn fámílì ẹ̀ tí ọlọ́run yìí bẹ̀rẹ̀ látòrí àwọn àbúrò bàbẹ́ àwọn ẹ̀gbọ́n bàbẹ́ àwọn ọmọ tó náà ní àtàwọn ìyàwó àwọn tààrùn ẹ̀ àtàwọn ọmọ tí wọ́n bí ó wá díjọ́ kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá pè àpèjọ oríṣiríṣi ní àkọsílẹ̀ tó wá nípa àpèjọ yẹn àmọ́dé wọ́n fẹ́ bá yẹn sọ̀rọ̀ ní ìlú Mẹ́kà tó wá fẹ́ bá wọn ará ìlú sọ̀rọ̀ àbáwọn mọ̀lẹ́bí wọ́n ní wọ́n máa ń ṣe oúnjẹ kalẹ̀ èwo ni lágbájá ṣe yìí inú rẹ̀ ń dùn ní ìsáyé kàlùkò bá jẹun wọ́n bá jẹun tán torí tí mo pè yìí ṣe gbéyàwó mi bímọ mi ò sì gbéyàwó kan sílé ní ìṣẹ́ra kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀rọ̀ báyìí wọ́n tọ̀ wọ́n sọ wọ́n ní rẹ̀ náà lè Ànábì Muhammad náà ṣe àkọsílẹ̀ kan sọ bẹ́ẹ̀ àkọsílẹ̀ kan sọ lóòrùn rárá ó kàn bọ́ sí iwájú Káàbà ó sì pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní kéde fún wọn pé àwọn kọ̀ọ̀kan náà wá dúró tí wọ́n bẹ̀ o bẹ́ẹ̀ tí rí ní kí lẹ mọ̀ mí sí wọ́n ní olódodo ní ọ́ kí lẹ tó mọ̀ mí sí wọ́n lólùfọkàntán ní ọ́ ọ̀dà tí bá sọ fún yín pé ogun ń bọ̀ lẹ́yìn wa báyìí tí wàá dálù yìí nílùú Mọ́kà yìí kọ́ sí ẹgbà mi gbọ́ àka ìrọ̀ mọ́ lọ́wọ́ rí ok tẹ́ẹ̀ bá kára mọ́ mi lọ́wọ́ rí tí mo bá fẹ́ sọ fún yín pé o èmi ni òjíṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run wá o Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí mi sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà gbogbo wọn wọ̀ tí wọ́n wò sí kí ni wí àlẹ́bíta tó tó wí kí ni wí àlẹ́bíta tó tó wí ìkan nínú àwọn fámílì bàbẹ́ bí àwọn àbúrò bàbẹ́ táwọn káyà nínú ìlú ló bá dáhùn pé lẹ́nu rẹ̀ tabban laka ya Muhammad
bọ́ọ̀lù tí wá rí ìwọ ọmọ yìí ìyẹn lọ́lọ́run àdébàbà mọ́sí lè fi sí kankan ó ti dà níbi ọlọ́run kò ní dá sàn kankan ìtẹ́lẹ̀bà ọkàn wó bọ̀ báyìí náà kò lè wí kankan àkọ́kọ́ ẹni tí ń bá sọ̀rọ̀ náà alágbára mọ́kà ní ẹni tí ń bá sọ̀rọ̀ bí bàbá ló jẹ́ fún ẹni tó sọ̀rọ̀ sí gbogbo nǹkan lè dúró lọ kò lè wí kankan ọlọ́run wá gbéjà rẹ̀ lọ́wọ́ ní tabbat yada abi lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran dhata lahab ayé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ nígbà tó kọ́kọ́ dé nínú padà wáyá láàrin ìgboro Mọ́kà àwọn ọmọ kéékèèké bàtà ìgboro ẹ̀rí tabbat yada abi lahabin wọ́n wá ń sọ káàkiri nígbà wọ́n wá ṣe sàá káàkiri wọ́n lọ kírun tí ó jáde lóru àbí nídàjí àbí láàrin ní alẹ́ ìyàwó Abúláàbì òun wà kó àwọn igi kan sójú ọ̀nà àwọn kan tó lè ṣèyàn ní ṣùtá tí yẹn pé ní ìkílẹ̀ tẹ́yẹ padà sílé àbí tí ò ní lè ṣe tó bẹ́ ṣe mọ́ ìyẹn ló wá ń ṣe lọ́lọ́wọ́ wá fi hàn náà bí tó fi wá pàádé mọ̀ lára pé wọ́n mọ́ra àtùhù hàmẹ́lẹ́tẹ̀lẹ̀ hàtẹ̀ fi dídé hablum min masad àtọkọ àtìyàwó àmì wọ́n jọ wọ́n náà irú gbọ́dọ̀ tí wá ṣe fanaba Muhammad yìí sallallahu alaihi wasallam wá di pé àwọn èèyàn wá dá àmà yàtọ̀ sí bí èèyàn mẹ́wàá ogúnta pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n di èèyàn 30 40 50 gbogbo àwọn tí wọ́n jẹ́ káyàkáyà nínú ìwà kèfèrí yìí tí lápá náà wọ́n lówó wọ́n lọ́lá gbogbo téèyàn bí sọlá ni wọ́n ní àwọn yẹn nígbà wá dìde pé gbogbo àwọn tó láwọn gba ìsìlámù yìí o àfi káwọn fojú wọn gbolẹ̀ káwọn ní wọn lára káwọn dà wọn láàmú káwọn bí ajẹ́ wọn àrí àwọn tí wọ́n ṣe fún bẹ́ẹ̀ nígbàtí wà dáadé kan irúwa ló Bilal al-Habashi èyàn dúdú lòun wọ́n sì ti rà á mọ́ra lẹ́rù ni ní àwọn olówó tánwà ní Mẹ́kà ìyẹn yóò wá gbé Bilal sí orí ìyẹn tó gbóná yóò wá gbókúta lé lórí yóò máa wá bí pé òun gbọ́ èmi lọ̀gá rẹ̀ nílé lówó rẹ̀ olóòtú mọ ẹ̀sìn kan tó yàtọ̀ sí ẹ̀sìn tí àwọn bàbá látàwọn ṣe ní bẹ́ẹ̀ ni ẹ̀sìn wọn ní Allahu Ahad Allahu Ahad Allahu Ahad síbẹ̀síbẹ̀ wọn á fi yàjẹ́ látara bẹ́ẹ̀ Sayyidina Abubakar rí ohun yẹn Sayyidina Abubakar ọ̀dẹ́lá àrùn ó rà á pé ká má fi yàjẹ́ wọn ọ̀yà sí Islam ló fẹ́ máa ṣe wọ́n náà ní ṣọlọ́dọ̀ àtúndì sallallahu alaihi wasallam nígbà ó ṣe sáà àwọn ará Mọ́kà wọ̀nyí wọ́n tó bẹ̀rẹ̀ sí ṣe àwọn ìnira lóríṣiríṣi gbogbo ẹ̀ agékúrú náà ni lábí wá bá débi pé gbogbo àwọn tó bá gbà Ìsìlámù wọn àtàjọ fún ọmọ nínú ìlú wọn bá wọn rájà wọn àtàjà fún ọmọ wọn yàn wọn lódì ìyẹn ni ó wá mú ìfọwọ́banilẹ́nu wá lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó wá di pé arínú wọn tó ní àwọn máa ń lọ sí Abáṣà láti lọ rajà jẹ́ àwọn òní yẹra lọ bẹ̀ báyìí àkọsílẹ̀ kan sọ bẹ́ẹ̀ àkọsílẹ̀ ní ó ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run ju ọgbọ́n yẹn sí nínú ìpé àwọn tí wọ́n ń gbà sílámù báyìí tí wọ́n fi àjẹ wọ́n yìí káwọn díẹ̀ kan ti lọ sí ìlú Abáṣà yẹn ní Ethiopia nísìn kí wọ́n lọ torí pé ọba kan wà mẹ́ Nasarani ní lóòótọ́ Christian ni ṣùgbọ́n ó mọ́lọ́ púpọ̀ gbẹ̀ngbẹ́ padà gbà sílámù ní ọba Abáṣà yẹn ọba Ethiopia yẹn àti sábàbà nígbà wọ́n ṣe sáà àwọn bí mélòó kan wá lọ sí
Habasha yìí nígbà tí wọ́n débẹ̀ àwọn kèfèrí Mákà wọ́n tó tọpa wọn lọ síbẹ̀ wọ́n tọpa wọn débẹ̀ ní àwọn lọ bá ọba alágbára náà àwọn èèyàn wà kan sáwọ́ sí ìgbàyè o láti Mákà wọ́n gbà wọn láyé o wọ́n sáré o wọ́n ti àtibẹ́rẹ́ àwọn ìyá kan jẹ wọ́n kí ló dé abálẹ̀ ọ̀pá àwọn èèyàn náà wà láwọn ìbá bá ọba Habasha pé látọ̀dá ní Muhammad ni àwọn ti wá gbọ́dọ̀ àwọn náà wá sí ọ tó sì gbé lọ́wọ́ rẹ̀ lọ́ba ìbá béèrè àwọn béèrè kan àwọn owó ní wọ́n gbà fún wọn ní àwọn táwọn ẹgbẹ́ tálíkà náà làwọn pọ̀ mẹ́ ó tún béèrè àwọn béèrè ní ìyẹn wá mọ̀lẹ́mí ara ẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run tọ́ni yóò wà ní kànyà ayé òun là ní Muhammad tí wọ́n ní lọ́gbà dákẹ́ nígbàtà wọn kèfèrè yìí wá dé ọ̀dọ̀ ọba ní wọ́n ní ọba mọ́gbà wọn láyé o ìsọkúsọ náà sọ sí Jésù ní o wọn gbà gbọ́ pé Ọlọ́run ní o ìyẹn bá ní ẹgbọ́ kí ni tẹ́ sọ sí Jésù lọ́wọ́ ní táwọn sọ sí òun náà ni tọ́lọ̀rùn kọ tó kú fáwọn ká má fa ọ̀rọ̀ lọ títí òun náà nígbà tí wọ́n ka Suratu Maryam tí wọ́n kà nígbà wọ́n ka Suratu Maryam yẹn débi ọ̀rọ̀ Ànábì Ìsá tó bí sọ̀rọ̀ alayhi salatu wassalam pé a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim inni abdullahi ataniyal kitaba wa ja'alani nabiyyan وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم ذلك عيسى بن مريم قول الحق الذي به يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون wọ́n ká àwọn ẹbọ̀ lápòrí ìyá Ànábì Maryam ìyá Maryam títí wọ́n fi wá bá débi ibi tí ságagá ti sọ̀rọ̀ nínú lórí ìtẹ́ nígbà wọ́n bá débẹ̀ ọ̀rọ̀ tí Ìsá sọ ní pé inni Abdullah ẹrù Ọlọ́run ní mí Atani al-kitaba ọlọ́wọ́ ọba fún mi ní tíra wa ja'alani nabiyyan ọlọ́wọ́ ṣe ní ànábì wa ja'alani mubarakan aynama kuntu ọmọ àríwòye ọmọ àríkọ́gbọ́n ọmọ ìbùkún lọ́lọ́ ṣe ní ibi gbogbo tí bá dé wa awsani bis-salati ọlọ́run wá pàmí láṣẹ pé kí n máa kírun wa zakati kí n sì máa ṣe sàárà máa dumtu hayya gbogbo àti máa bẹ̀rẹ̀ ayé wà bá rámi wá nílẹ̀ tí kí n sì máa ṣe dáadáa kí jọ máa rí fún ìyá mi wàlámi jẹ́ ní ìjàmbá ìṣẹ̀kẹ́yà ọlọ́run ò sí mí lọ́mọ gbàjẹ́ ìsinmi ọlọ́run ò sí mí lọ́mọ olórí ìlú ọlọ́run ò sí mí lọ́mọ jàgídíjàgán wassalamu alayya ìmọ́lẹ̀ ọlọ́run alábíọ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run yóò máa bá ní yawma wulidtu láti jọ tí wọ́n ti bí ní yìí wa yawma amutu àti ìgbà tí padà lọ́dọ̀ ọlọ́run tí kù wa yawma ub'athu hayya àtijọ́ tó lọ́wọ́ bó padà gbé mi dìde ètò ọlọ́run tó ń sọnù ètò ọlọ́run tó wá lẹ̀ mọ́ ni pé dhalika Isa ibn Maryam ẹ̀jẹ̀ pé Isa lọ́wọ́ ọlọ́run ẹ̀jẹ̀ pé ní ẹ̀mí mímọ́ ẹ̀jẹ̀
gangan lọ́lọ́run ẹ̀ẹ́dẹ́ ní òun lẹ́fẹ́ mọ̀ sí ọlọ́run wáyé ní dhalika Isa bunu Maryama eléyìí ní Isa ọmọ Maryama qawla al-haqqi ọ̀rọ̀ dúró lẹ́gbọ́n ni alladhi fihi yamtarun tẹ́sí ìbíjì tẹ́ bóyá bẹ́ẹ̀ mọ̀ ní bẹ́ẹ̀ mọ̀ kọ́ ọlọ́rọ̀ ló sọ̀rọ̀ yìí kò yẹ kẹ́ ẹ fún wọn pé bẹ́ẹ̀ kọ́ mọ́. ma kana lillahi an yattakhidha min waladin subhanahu ọlọ́run bá ò nídìí ọmọ kí ló fẹ́ fi ṣe kò nídìí subhanahu mímọ́ ọlọ́run bá náà idha qada amran tó bá sọ pé báyìí lòun fẹ́ kọ́rọ̀ rí yaqulu lahu òun kàn sọ pé kó máa rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà bá ti máa rí bẹ́ẹ̀. eléyìí ọ̀rọ̀ tí wọ́n kà súrà àbí àwọn àyà tí wọ́n kà níwájú ọba habasha yìí ọba yẹn sì bẹ̀rẹ̀ sí ní sunkún. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. ọba yẹn lọ́dọ̀ pé àtọ́bárí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wọ̀nyí tẹ́ wá láti Maka tí àníbà Muhammad ara yín wáyé sallallahu alaihi wasallam mo gbà yín tọwọ́ tẹsẹ̀ iye ọjọ́ tẹ́ bá lò lọ́dọ̀ níbí ẹgbà pélé ara yín lẹ́wà ló bá fi fún wọn ní ààyè bá wa tọ́jú wọn dáadáa. àwọn ìrètí tí wọ́n lè pa àwọn mùsùlùmí yẹn wá níjọ́ náà lọ́hùn gbogbo wọn bá padà lọlé lọ́wọ́ òfin pé ìtọ́kùnrin ìgbédájú ó tún rárá sí nígbà dẹ́ síbẹ̀síbẹ̀ àwọn tó tún wọ́n wà nílé wọ́n tó wá bẹ̀rẹ̀ sí ní wọ́n lára nígbà tí nira yìí pọ̀ ju bó tó ti wà tẹ́lẹ̀ lọ kágbé ní ṣókí. lórí bẹ́ẹ̀ làwọn méjìlá kan wá láti Mẹ̀dínà torí Káàbà ilẹ̀ lọ́wọ́ bí wọ́n sọ ilé òṣà wọ́n kó òṣà sínú ẹ̀ wọ́n abẹ́rẹ́ sí ní ọmọ ń tàwá fún ẹ̀ àwọn Lárúbáwá sì mú ní dandan fúnra wọn ilé àwọn sákàpẹ́lẹ̀ Ọlọ́run àmọ́ ilé òṣà ni wọ́n wá padà lò fún àwọn Lárúbáwá máa wá wá káàkiri gbogbo àwọn agbègbè ibi tílẹ̀ Lárúbáwá wà nígbà náà wọ́n wá sí Káàbà yẹn wọ́n wá sí gbogbo àwọn kìíní wa òṣà kan máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń tàwá fún náà o àmọ́ ìṣẹ́wọ́ tàwá fún wọn Al-Qur'ani sọ fún wa pé bí ká máa súfì ká máa pàtẹ́wọ́ ká máa jó ká máa kódà nígbà míì wọ́n bọ́ra alẹ́ sí òhò ni wọ́n máa ń ṣe. àwọn méjìlá kan wá wá láti Mẹ̀dínà kí wá tí wọ́n wá nígbà tí nǹkan bí ọdún kẹwàá tí Islam ti dé Mọ́kà tí Islam ti dáyé ọdún kẹwàá sí kọkànlá débẹ̀ tí wọ́n débẹ̀ wọ́n sáré pé àwọn èèyàn kan pé lẹ́nìkan lórí níbẹ̀ ẹgbẹ́ kí wọ́n wí bẹ́ẹ̀ káwọn ẹ̀rí làbárí kan mú lọ fún àwọn èèyàn wa pé bí báwa ti wá láti ìlú ayéṣin káwọn rí àwọn kankan péjọ káwọn wá wò wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ àwọn káwọn rí nìkan kó máa wá kíníkan irú bẹ́ẹ̀ ojú ò lè rí kó mọ́ wò etí ò lè gbọ́ kó sì mọ́ dẹtí kó mọ́ fẹ́ gbọ́ bí ó bá dá ní ó dá bí ó bá sì ní dá bákàbákà. ní ṣókí àwọn ẹni wọ́n lọ jòkó tí àwọn tánàbí bá sọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run kan ṣoṣo kan wà àtúgbọ́ ìrí ìwò lè mọ́ ìyàtọ̀ láwọn ẹ̀ wá kú ń bẹ̀ ní Mọ́kà nígbà ṣe tán ni wọ́n wá lọ sí Mẹ̀dínà padà ẹ̀yin aráàlú amọ̀lẹ́ mọ̀ ní Mọ́kà yìí kí lẹ rí ọmọkùnrin kan tí ọmọ 40 ọdún àbẹ́mọ́ 50 ọdún ló mọ̀ sọ pé nǹkan báyìí bí ọ̀kan ṣoṣo lọ́lọ́run àwọn kọ̀ọ̀kan tí wọ́n wà ní Mẹ̀dínà àwọn tí ń gbúrò ẹ̀sìn Júù wọ́n ń gbúrò ẹ̀sìn Júù Yathrib ní Mẹ̀dínà jẹ́ gbà yẹn wọ́n ń gbúrò ẹ̀sìn Christianity ẹ̀gbẹ́ wọ́n mọ̀ pé àwọn ẹ̀sìn yẹn wà wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n sọ pé Ọlọ́run ọ̀kan ṣoṣo bó fẹ́ wọ́n jáde pé àwọn tó máa ń rọ àwọn kankan ní ìmọ̀ alábẹ́
bẹ̀tẹ̀ tí àwọn méjìlá ìwà wọn wá ìyá ilé ìlú yàtọ̀ sí táwọn yẹn bó bá lọ sí ń bọ̀ lágbájá bẹ́ẹ̀ bá lọ ẹ̀pẹ̀ náà ẹ̀wò ẹ̀dá ẹ̀mí mi náà dání o mr ẹ̀mọ́gbàgbé mi o náà bá sọ fúnra wọn nígbà wọn sọ fúnra wọn wọ́n sàtò bí 72 láàpapọ̀ nígbà wọn lọ tí wọ́n wá dọ̀hún wọn múlẹ̀ tàwáàfù tí wọ́n máa ń lọ sí lọ́dọọdún wọn fi yíò lékà púpọ̀ tó kàn mọ́ nǹkan tí wọ́n gbọ́ yẹn ni wọ́n wá tọpa ẹ̀ lọ títọpa ẹ̀ lọ ni wọ́n tọpa ẹ̀ lọ ìyẹn ni wọ́n wá jókòó sí sọ́dọ̀ ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n jókòó sọ́dọ̀ ní Muhammad ni wọ́n wá wà ń bẹ̀ wọ́n ń gbọ́ ìtànàbí nǹkan wọ́n ń gbọ́ ìtànàbí wí wọ́n ń gbọ́ ìtànàbí sọ sallallahu alaihi wasallam tó bá rí bẹ́ẹ̀ o àwọn ló kìíní lódìdí lọ sí ọ̀dọ̀ tiwa náà àmú lódìdí lọ sọ́dọ̀ tiwa òun ni wọ́n wá dìmú dídìmú tí wọ́n dìmú náà wá sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ǹjẹ́ ò ní ráyẹ̀ kẹtẹ̀lé wa báyìí kó òun lè sọ fún kálísì kó lè mọ tó tọ́ wa sọ́nà níbi àwọn ọ̀rọ̀ tí ó ń bá wa sọ yìí kó sì lè mọ ká Kùránì fún wa kó sì lè dúró tì wá ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá gbé nǹkan dìde tí ń jẹ́ Mus'ab ibn Umair ẹ̀yà wọ́n tẹ̀lé wọn wọ́n tẹ̀lé wọn ó ń ka Kùránì fún wọn ó ń tọ́ wọn sọ́nà orí bẹ́ẹ̀ wá ni wọ́n wà ìyà ìwà kún lékún nínú ìlú Mọ́kà ni Ọlọ́run wá ní ọ̀dá tó bá rí bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n gbà fún rẹ̀ ní Muhammad kí wọ́n lọ bá àwọn tí wọ́n wà ní Mádínà ọ̀dà pẹ̀lú pé ilẹ̀ Mádínà yẹn Yathrib ó máa wà òkè fún wọn ó máa rọrùn fún wọn tí wọ́n wí ìyẹn ni ìjìrà fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọjà sí pé tàbí Muhammad sallallahu alaihi wasallam òun ló bẹ̀ jẹ́ ìkànnì nínú àwọn tí wọ́n lọ gbogbo àwọn tí wọ́n lọ yìí náà àwọn ìbìnrin lọ dá ọlọ́nà o wọ́n gba dúkìá wọn wọ́n gbowó wọn wọ́n gba tí wọ́n bá ní wọ́n gba gbogbo tí wọ́n bá rò gbígba gbogbo ẹ̀ tí wọ́n ń gba gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn táwí wọn àfẹ̀sí wọn lẹ̀ àwọn táwí wọ́n bẹ̀rẹ̀ sí ní da gbogbo tí wọ́n ní sílẹ̀ wọ́n lọ sí Madina ni lílọ sí Madina kan wọ́n lọ Madina yìí ló wá kan lílọ tàníbà Muhammad lílọ tàníbà Muhammad sì ní òun náà lórí òun náà lọ̀gá òun náà ó gbọ́dọ̀ ní ààbò Ọlọ́run nínú nígbà táwọn ará Mọ́kà wá gbọ́ ọ̀nà ẹ̀hẹ̀ tó bá jẹ́ á kóra wa jọ wọ́n ṣe mítìnì ń fẹ́ pa ìtàn yẹn lọ púpọ̀ jù wọ́n ṣe mítìnì pé kí ni ká ṣe mú ẹja pa kí ni ká ṣe mú ẹja lù kí ni ká ṣe mú gbogbo oríṣiríṣi nǹkan tí wọ́n sọ ṣètàní náà wá kí wọn lọ́wọ́ bá wọn lẹ́rìí níbẹ̀ ẹ gbọ́ tẹ́ bá pípa náà ló dáa kẹ́ pa àmọ́ tẹ́ bá pa ẹ má jò jẹ́ ẹnìkan lẹ́rìn lọ sẹ́yìn pé lárúbáwá ẹ̀ máa ń rárú ẹjọ́ ẹwọ́ àwọn boys tí wọ́n gbóná dáadáa nínú ìdílé kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ ìlú Mọ́kà yìí ẹwà lọ ká mọ́lé tẹ́wá ti ká mọ́lé tẹ́wá ti pa àwọn ọ̀rẹ́ tí ẹ̀ náà àbáwọn tó láwọn fẹ́ràn rẹ̀ wọ́n nílé gbogbo ti àwọn fámìlì kan gbé lánìkan lágbájá kan ló pa èèyàn wọn wọ́n dẹ̀ wá sí bẹ́ẹ̀ lóòótọ́ ṣíṣe bẹ́ẹ̀ tó wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe Ọlọ́run jẹ̀dá lọ iṣẹ́ tọ́lọ́run sì rán Adé Muhammad Ọlọ́run ó dúró ti pẹ̀lú ẹ̀ gbogbo ètekéte tí wọ́n wí sí wọ́n ṣe yìí wọ́n ni wàá kúrú náà wàá kúrú lọ́wọ́ wallahu khairul makirin Ọlọ́run bá já ètè wọn pátápátá lọ́wọ́ di ọjọ́ tàbí Muhammad lọ lọ́sẹ́lẹ́m lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́málẹ́
ọlọ́ọ̀bá sẹ́yìn náà bá fi gbé tó ọya ọlọ́run ti ní gómìnà máa lọ tó bá ti di ní àárọ̀ lásùbá àájáde ibi tàà ti pàdé ibi báyìí báyìí tàà ti máa lọ ńgbò di òru àwọn bọ́ọ̀sì ìlú wọ́n ti péjọ pẹ̀lú ìdá wọn Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti Sayyidina Ali karramallahu wajhahu àwọn méjèèjì nìkan náà wà ní yàrá okùn kí wọ́n jáde ìgbà tó ti tásìkò ọlọ́wà ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó ń bọ́ sí tàntí ẹ̀ Sayyidina Ali Ànábì wa ní wọ́n dúró gbogbo àwọn ọmọdé tó wà lọ́wọ́ mi ẹni ó kówó lé sí mi lọ́wọ́ ní ara Mọ́kà ẹni ó káṣọ sí mi lọ́wọ́ ẹni ó kó góòlù sí mi lọ́wọ́ wọ́n lè fẹ́ máa béèrè kí wọ́n lè farabalẹ̀ kó o lè yanjú gbogbo àwọn wọ̀nyẹn tó bá ti yanjú wọn wọ́n náà wọ́n padà bọ̀ wá bá wa lọ́wọ́ wọ́n máa bọ̀ wá bá wa lọ́wọ́ dáná fún Sayyidina Ali Ànábì Muhammad bá wa jáde nígbà tí ó jáde tí ó rìnlẹ̀ nínú àkọsílẹ̀ wọ́n sọ fún wa pé ọlọ́run ya áyà tó máa kà àbí súrà tó kà tó jáde tọ́lọ́wọ́ fi dojú àwọn kèfèrí yẹn bolẹ̀ ohun rèé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim yasin wal qur'anil hakim innaka laminal mursalin ala siratin mustaqim tanzilal azizir rahim litundhira qauman ma unzira aba'uhum fahum ghafilun laqad akka al-qawlu ala akdharihim فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. èmi tí a ní mi ká ní ìyẹn ló bá bọ́ta gbogbo àwọn tí wọ́n dúró tọ́mú dàdá ní lọ́wọ́ tó lọ́wọ́ sí gbogbo wọn ti sọ lọ nínú àkọsílẹ̀ ní wọ́n jẹ́ kó yé wa pé Ànábì wa fi àgbà hàn wọ́n wá bu ẹ̀pẹ̀ kó wọ́n dẹ̀ pé ó dá kẹ́kù lọ ní ọgbọ̀dún wíńdò jáde ní kìnnìkan náà wá bu sórí gbogbo wọn lọ́tù lọ́sì ló fi jáde lọ ló fi wá dé ìdítànàbà àti àbí àbọ́kìrì tí ló dé wọ́n fi wá lọ lílẹ̀ tí wọ́n wá lọ tí wọ́n débi kòtò gáàrí ráyẹ níbẹ̀ ní mọ́kàdìsí wọ́n fara pamọ́ sílẹ̀ ká má sọ̀rọ̀ ìdìbò ti yẹ lọ láàrin yìí báwọn náà ni Ọlọ́run ti ṣọ́ wọn délùú Mọ̀dínà wọ́n wá délùú Mọ̀dínà kí ni wọ́n wá ṣe bẹ́ẹ̀ kí ni oore àti dáadáa àti ìkẹ́ tó wà nílùú Mẹ́kà kí ni oore àti dáadáa àti ìkẹ́tọ́lọ́run fi sí ìlú Mọ̀dínà fún gbogbo mùsùlùmí òun ni àwa fẹ́ fi rán ara létí dáadáa nísìn ìyẹn lọ́n fi wọ́n sọ fún àwọn sàhábà wípé wadhkuru idh antum qalilun mustad'afuna fil ardi تخافون أن يتأطبكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. سورة الأنفال chapter 8 verse 26. ọ̀rọ̀ pé wadhkuru ẹ̀yin sàhábà ẹ̀yin mùmínì ní òdodo gbogbo mùmínì tó wà láyé pátápátá ń tẹ́ máa rántí òní idh antum qalilun ìgbà tẹ́ wà níwọ̀n díẹ̀ mustad'afuna fil ardi tẹ́ tún lẹ ẹ̀ lágbára kankan ẹ̀ ní wọn jà ẹ̀ ní wọn lò ẹ̀ ní kankan rárá gbogbo tẹ́lẹ̀ ní kò dúpé mọ̀pẹ́bìnrin lọ́lọ́run ẹ̀sìn mọ̀ pé Ànábì tí mọ́ sí ẹ̀sìn gbára ní Muhammad ẹwà
rántí gbà náà takhafuna an yatakhattafakumun nas ẹ̀rọ wọn bá yín káwọn yín má jálù yín ká máa bá yín múlé ká máa ka yín mọ́kọ̀rọ̀ ká máa bá yín ní ọjọ́ ọ̀nà ká máa ṣe ilé ṣe ká máa pa yín gbogbo gbà náà ẹ̀rọ wọn bá yín ní fa ní tí mo padà wá fi tẹ̀lé fún yín ni mo ní ká ẹ ṣe jíra kò ní kẹ́mígrèétì kò ní Mẹ́kà kẹ́ lọ sí Mẹ́dínà ibẹ̀ yẹn àyè ó tún gbà yín dáadáa fa awaku fa nígbà tí mo wá kó yín dé Mẹ́dínà ẹ̀rí jẹ ẹ̀rí mu ẹ̀rí ná ẹ̀rí lò ẹ̀rí ṣe gbogbo ń tẹ́ ṣe wọ̀nyẹn awakum èmi Ọlọ́run wá kó yín máa wà ayyadakum bi nasrihi lọ́wọ́ ni pé ibi tẹ́ kó lọ lọ́wọ́ yẹn musa fún ọ tó ní bí kéèyàn kó lẹ́kọ̀ọ́ káwọn ọ̀tá máa dà láàmú kó wá sáré sí Kánò sẹ́wọ̀n kó ti sá fún ọ tó sísá tó wá sáré náà káwọn máa lè pa ìkáàkiri mẹ́ lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá fira rẹ̀ hàn àwọn kẹfìrí yẹn gba ẹbí àlẹ́bí ni yóò tọ́ àmọ́ irú àtẹ́tẹ́fẹ́ wù yìí èmi nígbà yìí láì tó lẹ́nu mo ní ẹ̀sìn ni èmi ti gbẹ́gẹ́ sí ìlú káyà yé ìyẹn làwọn kẹfìrí bá tó máa palẹ̀ mọ́ ìgbé táwọn òrí ṣe báwọn sábàánà máa Muhammad sallam àtàwọn sahaba àwọn wàá ṣe fún wọn ní Mádínà gbẹ̀yẹn eré làwọn sàhábé pè láwọn kìbìrì yẹn bá máa sọ́dọ̀ dúdú wọ́n bá máa ra nǹkan ogun wọ́n bá lọ sí Sham Súríà wọ́n lọ ra nǹkan ọjà wọ́n lọ ra ẹṣin wọ́n lọ ra kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n lọ ra ọkọ̀ wọ́n lọ ra idà wọ́n bá múra wọn láwọn fẹ́ báyìí bá Muhammadu Muhammadu ilé bá ní ìlànà fẹ́ bá ní ìjà yìí Ọlọ́run wá dá sí dídásí Ọlọ́run wá dá sí náà lógún bá dárí kọ́lọ́run tó wá fi àwọn múmi ní ṣẹ́gun wọn òun ni wà ayyadakum bi nasrihi ẹlẹ́kẹta wa razaqakumullahu minat tayyibati gbogbo tó dá pátápátá tẹ́ẹ̀rí jẹ tẹ́ẹ̀rí ní Mọ́kà èmi Ọlọ́run wá fún yín láwọn nǹkan yẹn ẹ̀wá rí jẹ ẹ̀wá rí mu la'allakum tashkurun kẹ́bà ní púpẹ́ gbogbo tí mo fi sọ bá ṣe gbogbo tí mo ṣe fún yín yẹn lọ́wọ́ sọ́dọ̀ èèyàn mọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́ pé a gbọ́dọ̀ máa rántí àwọn sàhábì àkọ́kọ́ irú ìyà tí wọ́n jẹ àwọn adélábá nírọ̀rùn irú ìyà tí wọ́n jẹ àwọn bá alábá bí ó dùn irú ìyà tí wọ́n jẹ àwọn alábá làwọn ṣe ìgbádùn káàkiri pẹ̀lú gbogbo ń tá a bá ní dúdùn lẹ́ẹ̀lẹ́ lórí dáadáa máa rántí wọn òun ni wọ́n kúrú ìdè anton kọ̀línú mustada'afuna bil ardi mẹ́rin mùsùlùmí ní jọ̀ọ́ tàbá ní agbègbè ní ti Mákà Mádínà ẹ̀rọ kábọ́ sílùú ayé yòókù l'Amẹ́ríkà bí bẹ́ẹ̀ bàbá wa tẹ̀wà bí ọ̀sán nígbà tí Islam dá Amẹ́ríkà ó nígbà tí Islam gbọ́ àwọn ìlú káàkiri ilẹ̀ Yúróòpù lójú ayé ní Muhammad sallam Islam ti wọ Yúróòpù ọ̀nà ibi tó sì gbà wọlé lọ́dọ̀ bí dájú ọba yìí kọ́kọ́ gbà ọ̀nà Róòmù ni torí ànábì wá ránṣẹ́ sáwọn ọba kọ̀ọ̀kan àwọn ọba ayé tán pàṣẹ ayé kò tí ì sí dídá Amẹ́ríkà rárá gbogbo náà àwọn ọba tán pàṣẹ ayé gbà náà àwọn fẹ́ṣíà ní ilẹ̀ Iran ní báyìí àwọn Róòmù òun náà làwọn Romania òun náà làwọn ilẹ̀ Italy báyìí àwọn Késárà àwọn Egypt àwọn Egypt nílẹ̀ Fìràwọ̀ náà ní Egypt àwọn ìlú tí wọ́n lágbára láyé nígbà náà nìyí àwọn ẹlẹ́rọ̀bá kọ̀ọ̀kan nínú ẹwà bẹ́ẹ̀ o àmọ́ àwọn táàwí ni wọ́n pàṣẹ lórí àwọn ilẹ̀ lárúbáwá yìí náà irú Súríà nísìnyí wọ́n ní ọba wọ́n sì lágbára ń bẹ̀ dáadáa àmọ́ àwọn Róòmù ni wọ́n ní wọ́n Christianity wà bẹ̀ dáadáa ní Súríà nígbà náà àwọn ọmọ àwọn ọmọ sẹ̀rẹ̀
yóò àgbẹ̀ránṣẹ́ kò ní ìránṣẹ́ àwọn aráàlú ọba ní nǹkan gbé lọ́ba street irú àwọn tó lágbára ayé gbà náà nílùú ọba Abasa yẹn náà ti Ethiopia nílẹ̀ Áfíríkà o Ethiopia àti Egypt àwọn tí wọ́n lágbára jù náà nìyẹn fún ọ̀rọ̀ kalu ọ̀la láyé gbogbo àwọn yìí ni àní Muhammad sallallahu alaihi wasallam ránṣẹ́ sí ní Islam ní káàkiri díẹ̀ bẹ́ẹ̀ tábà South Africa Egypt náà àti Ethiopia yẹn náà làkọ́kọ́ tábà máa sí o Ethiopia làkọ́kọ́ ètò tẹ̀lé náà ní Egypt ọba Egypt náà gba Islam tó bá wíjá pé òun sọ tiẹ̀ àwọn ọgbà àwọn àmì tó fi sọ pé mùsùlùmí lélẹ́yìn òun ó fi hàn tí Ethiopia àwọn gba Islam dáadáa kódà nígbà tó papòdà àníbà Muhammad sallallahu ọlọ́run gbé fọ́ntò ìwà bá nàbí pé wọ́n àtàlẹ́bẹ̀ mọ́ra báyìí o ọlọ́run gbé fọ́ntò ìwà bá ọba Ethiopia ó ti ṣẹlẹ̀ sí o ọ̀yá ẹ̀yìn mùsùlùmí ẹ̀já kírun sí lára wọ́n lè kírun sí lára ní Mádínà bẹ́ẹ̀ ìpè ìkànnà ara wa nílé àbádáadáa ni gbogbo wọn yìí òun náà ní ó mú wa máa rántí ìntí jẹ́ ìjẹ́ra lílọ láti nìkan bọ́sí nìkan kíkò nínú ìwà kan tí ó dá bọ́sí nínú ìwà tó dá ẹlẹ́kẹta òun náà ni kí ẹ fi tẹ̀mí tara jagun sójú ọ̀nà tọ́lá wọn bá pẹ̀lú gbogbo tó yẹ bá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun làwọn ẹni ìwájú ṣe ìdájú pé oore wà ní kápò níbìkan bọ́ọ̀bìkan dáadáa wà ní kápò níbìkan bọ́sìbìkan oore tó wà bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run gbogbo ẹ̀ wá ọlọ́run a sì máa pín fún ẹni tó bá fi ààyè kan sílẹ̀ lọ́sáàyè kan sẹ́kìnà ìkàrọ́mọ̀ náà jẹ́rù ó ti tàbí arúgbó ánìlà ọ̀tọ́ọ̀nì fi tọ́lábí ilé wọn wọ̀sáàbẹ̀rẹ̀ fàbílá sífàárí kámsúwà wáyídà ní pé tàbí arúgbó fi lélẹ̀ tàbí arúgbó fààyè tó wáyé sílẹ̀ tàbí arúgbó ánìlà ọ̀tọ́ọ̀nì ibi wọ́n ti bí ní ibẹ̀ náà ni màá takú sí gbogbo ìnira wa ń dé tó báyìí àní oyè ẹra kó mbẹ tí tọ́lábẹ̀rẹ̀ wọ̀n láàá ló pè ìgbà tó báyìí pé dáadáa ìgbéga oríire ló ń wọ́n múra rẹ̀ wọ́n sára bí rúbà bí láásí bàrà rẹ̀ kàmsùbà wáyídà àní ó sì ìrìn àjò kókó lé ibi ìrìn àjò tó bá fẹ́ lọ ìrìn àjò lílọ kíkó lé nì tó bá láàyè dáadáa pẹ̀lú tó fẹ́ kó lé sí yàgbé ìyá jẹ ọ̀tá rẹ̀ orí jẹ orí mu àbí bẹ́ẹ̀ sì kọ́ kéje kó orí jẹ orí mu àmọ́ wọn yóò jẹun dákàn kéje kó jẹun dákàn kò sí wọ́n kọ́mọ́lẹ̀ mọ́ ẹ́ tipatipa lọ ní olóòrùn sùn tipatipa lọ ní lọ láàrin ẹ̀sán kátó wá ní lóru tó bá ní wá fẹ́ dàbẹ́ sáfìrì a ní ó ṣe ìrìn àjò àbí àsìfáàrì kámsùfà wá ìdá àmàlí wọn kọ́ máa bẹ́ o èkìní bẹ́ẹ̀ tẹ̀lé ìjọ àmì ìṣípayá àbànújẹ́ wà bí ìrìn àjò pàápàá nílò ẹni tí ń bá lọ sínú àjò náà tó mú ọlọ́run dání tó fi tọ́lọ́run ṣáájú tó fi tọ́lọ́run sí àárín tó wá fi tọ́lọ́run dé ládé pé tọ́lọ́run ní mo ń torí ẹ jáde yìí o ọlọ́run ìbànújẹ́ ó kéré tóbi má jẹ́ kó kàn mí níbi tí ń lọ yìí o ẹlẹ́kẹ̀ẹ́jì ní wọ́pítì sáábí máa ń ṣẹ́tẹ́ kárí jẹ kárí mu kó lè rọrùn fún èèyàn ìrìn àjò lọ́pọ̀lọpọ̀ tí rí kó wálé wà ní mímọ̀ ń bẹ nínú ìrìn àjò èèyàn rẹ àwọn ẹ̀kọ́ kọ́ lóríṣiríṣi lọ́dọ̀ àwọn ìjọ̀gbọ́n níbi tí èèyàn bá dé láyé tí èèyàn bá dé èèyàn fi kún yìí tí èèyàn ní tẹ́lẹ̀ wà á dábí ní àwọn ẹ̀kọ́ wà lóríṣiríṣi lára ìlú kan sí ìlú kan tí ò sí lọ́dọ̀ wa ní Nàìjíríà rẹ́gẹ́dẹ́ wà bí
tẹ́yàn bá dérú ààyè yìí àti tó bá lọ sáàyè tí wọ́n ti ṣòdodo wọ́n ti lágbára wọn ìyẹn rí pé kò sí tí ò ṣe ṣe ààrẹ ṣe ni. bákan náà wàsíkò bá ti máa jìdé ìbáwọn èèyàn ńláńlá pàdé pọ̀ wọn ló wà bí ká migrate láti bìkan bọ́ bìkan dáadáa tó dẹ̀ wà mẹ́ kìí ṣe kékeré. kí ni Ànábì wa Adam alayhi salatu wassalam òun náà ṣe ìjírà tiẹ̀ láti ibi tọ́lọ́hun dá sí ó lọ káàkiri Atlas ó dé Àràfá nílẹ̀ Lárúbáwá bẹ́ẹ̀. Àràfá tó dé náà lòun àti ìyá wa Hawa ti pàdé tí gbogbo àwọn ará ayé wá jáde lára wọn dòní. ló fi jáde pé inú ẹ̀sìn Ìsìlámù òpó kan ni ájì lílọ kí ní jẹ́ ájì gangan Àràfá yìí. kí ló bá tọ́lá fi ṣe bẹ́ẹ̀ ó fi ṣàmì bàbá aláyín gbogbo yẹn gbọ́dọ̀ wá síbí ẹni tí ò bá wá bí kìí ṣe ọmọ Ádámà gidi. àwọn tí ò bá láníyàn fún bẹ́ẹ̀ wá bí ò bá ti nìra ìwá bẹ̀ tó bá ní láníyàn àbí tó bá wọnú ẹ̀sìn tí ó sọ ọ́ di kó wá síbẹ̀ náà ti yege. òun ni tànábì wa Adam ẹ̀rí tànábì wa Nuhu alayhi salatu wassalam. òun ni ìgbà tí òjíṣẹ́ bá wọn aráàlú ẹ̀ títí lákọsílẹ̀ ẹgbẹ̀rún ọdún ó dín 50 ọdún ló fi jíṣẹ́ fún wọn. That was 950 years. bí ìṣí kan ní àwọn ìran kan bá lọ ìṣí mi tó bá dé tọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ máa kírun ẹ gbàgbọ́ Ọlọ́run ẹ máa tó sàwọn àwọn náà tún bẹ̀rẹ̀ sí nílùú wọn ní dáadọ́ àwọn èèyàn tún lọ bí 100 ọdún àwọn èèyàn tún parẹ́ lọ. àwọn mí ò tún dìde láwọn kókò mi náà wọ́n tún dìde wọ́n tún máa dàgbà díẹ̀díẹ̀ tó bá tún ṣe kìlọ̀ fún wọn tó tún sọ gbogbo ẹ̀ fún wọn tún ní dá lóhùn títí lórí bẹ́ẹ̀ ni wọ́n wà kó tó wá di inú àkọsílẹ̀ ní inú tàn wọ́n ní nígbà tó dédé ní náírà 50 years yẹn nìkan nínú àwọn ìyá tí wọ́n wòran Ànábì Nóà ibi tó ti nà ní ọkàn ọmọ lẹ́yìn lọmọ kékeré bá ní màmá ẹ fún mi ní òkúta kébí náà jù lọkùnrin yìí l'Ànábì Nóà bá ní ó ti wá dà bẹ́ẹ̀ ya pa gbogbo àwọn ìjọ ìrẹ́ o àwọn tá a kúrò pé ọmọ tí ń kíní tí ò tí ì dákẹ́ wọn tí ò tí ì sọ̀rọ̀ ó tún wá sọ pé ká tún fún un lóko èmi ò kò sí ọkàn balẹ̀ mọ́ pé kí n tún dúró di àwọn generation mi there's nothing I can do mi ò lè tún dúró di ní ìmọ̀ Ọlọ́run ní yíwò fi pé 100 ìmọ̀ ló fi jẹ́ 50 kò bá jẹ́ 1000 gẹ́gẹ́ ni nígbà tí wọ́n dà bẹ́ẹ̀ pé eléyìí tún ní ká tún bọ̀kúta wá kó tún jù lú mi Ọlọ́run látàdára láti mẹ́rin káàkiri náà dàyára ẹ̀ka àbọ̀ ẹ̀kúlé kan mọ́ fi kalẹ̀ nínú àwọn kèfèrí ìlú wọ̀nyí rárá nígbà lọ́wọ́ ṣe tán tí ó pàlú yẹn rẹ ni Ọlọ́run á ní kó nǹkan ọkọ̀ ó kọ ọkọ̀ tán àwọn tó ń gbà fún ọkọ̀ wọn síbẹ̀ lọ́wọ́ migrate kúrò ní ìlú tí wọ́n wà wọ́n wá lọ gúnlẹ̀ sí ìlú míì Ọlọ́run wá pàbẹ̀rẹ̀ ìjìrà tí ẹnu gbogbo ẹ̀lú láyà. Ànábì wa Ibrahim alayhi salatu wassalam òun náà ṣe ìjìrà tí ẹ̀ kí ni tí ẹ̀ nígbàtí ìnira dé fóun náà tí wọ́n jù sí inú náà tí náà kankan jó tó tún bẹ̀rẹ̀ sí ní ṣe kìlọ̀ káàkiri at last padà rí pé àwọn eléyìí ẹjẹ́ kó tún bọ́ọ̀lù mi kó ń bọ́ọ̀lù mi lo èdè Mọ́kà òun náà wá rìnrìn àjò wá sí Mọ́kà ní Ànábì Ibrahim ìṣọ́mọ́ Mọ́kà Ọlọ́run ìrìn àjò tó wá rìn lọ́bẹ̀ lọ́lọ́run bá fẹ́ sí lára ó fi ìyàwó ẹ̀ lẹ́síbẹ̀ ìyẹn Sárátà Ọlọ́run wá fẹ́ sí létí pé wàá lọ kọ́lé kan fún mi síbẹ̀ o àwọn èèyàn máa wá sí nílé yẹn bóun yẹn ti ń kọ́lé bóun ní ti kọ́ tó bá débẹ̀ wà mọ̀ ó sì débẹ̀ ọmọ rẹ̀ Ismail ó ti yọmù dáadáa ó sì ràn lọ́wọ́ àwọn àjọ kọ́lé yẹn
wọ́n parí ilé yẹn tán wọ́n ní Rabbana taqabbal minna innaka antas sami'ul alim wọ́n ṣe bẹ́ẹ̀ nígbà wọ́n ṣe yẹn tán ó tún yá ọlọ́ba tún ní ọmọ rẹ̀ yìí wà lọ pa ọba tó mọ́ mọ́ ó fẹ́ pọ̀ mọ́ ọlọ́ba wa yí padà ọ̀dà àkùrẹ́ ìjírà tiẹ̀ náà tó ṣe oore tó mú kalẹ̀ fún wa ń bẹ̀ ìkíní nínú ètò ájì Sàfà àti Márúwà wà mẹ́ ìyá wa Ájára tó bí Ismail a nígbà tó bí Ismail ilẹ̀ báyìí kò rómi owó tó wó sí gbogbo àwọn tán lè lómi tó sì kò sẹ́ni kankan ló bá kọjá lọ síbi Sàfà àti Márúwà òkè Sàfà ní Márúwà ló wà lọ́wọ́ sàlẹ̀ báyìí wọ́n bá lọ dúró lókè òkè ní méjèèjì láti lè máa wo pé àwọn arìnrìn àjò tí wọ́n bá lómi lọ ẹjọ́ ẹbá ń wó mi o ọlọ lẹ́ẹ̀kìní ó bọ́ sí Márúwà ó tún gòkè tibẹ̀ náà lẹ́ẹ̀kejì ó tún lọ báyìí ó tún lọ báyìí nígbà tó pé méje ẹgbọ́ ọmọ ìkókó tí mo fi kalẹ̀ kámọ́ tún gbé kájá mọ́ tún gbé mi lọ́mọ jẹ ló bá ti sáré wá ọba wa mójútó ọmọ nígbà tí ó débẹ̀ ẹsẹ̀ tí ọmọ ń jà kùtìkùtì báyìí ibẹ̀ ni omi Zemzem ti sun lòdì Zemzem tá a mọ̀ lòdì ètò lílọ tí ya ẹ̀ lọ sókè lọ sílẹ̀ òun ni Sàfà àti Márúwà tá à ń sáré mọ́ kàdùn ní inú ètò ájì ló wà ẹni tí ò bá ṣe yóò níbo ti jẹ kò gbọdọ̀ mọ́ sí ní ó dandan ni ìjìnà àtàníbi Ibrahim nìyẹn tó bí fún wa nù ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ pàápàá tí a gbọ́dọ̀ bá ṣe tàwa fún á tún bọ́ síbi iwájú tẹ́sẹ̀ yẹn wà á yẹn rákà méjì níbẹ̀ ìyẹn ẹsẹ̀ ànábì Ibrahim gìgí ẹsẹ̀ méjèèjì tó gbélé lẹ̀ báyìí nígbà tó parí ilé yẹn tó wá tọrọ àdúrà àwọn ìmísí kan tó ti wá bọ́ sí la ẹgbẹ̀gbà tí ó fi kó mbẹ́ yẹn ẹsẹ̀ ti rìn mọ́lẹ̀ lẹ̀ kíkó mbẹ́ tó kó mbẹ́ ojú ẹsẹ̀ yẹn ò parẹ́ kó mbẹ́ títí lónìí ó wà mọ́kàdì sí Ànábì wa Musa alayhi salatu wa salam òun tiẹ̀ ẹjẹ́ mú nítòsí wọn náà nígbà tó jíṣẹ́ fún Fáráò tán àti gbogbo àwọn Kíptì tó wà mẹ́ẹ̀ ìwé Ọlọ́run ní kó wọ́n wáyé gbogbo àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú ìyà àti ìnira tí wọ́n wà ní o lẹ́yìn náà ìwọ náà mọ́ Ọlọ́run o gbà fún Ọlọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run ta ló rẹ̀ Ọlọ́run ló rán mi ọ̀kan ṣoṣo ní kí láwọn àmì ó sì fà àwọn àmì hàn ìyẹn bá ní rárá wọn nígbà gbogbo àtọ́bá wọn gbà fún Musa òun náà ní wọn lára ń dá wọn láàmú dídá wọn láàmú tí ń dá wọn láàmú yìí àwọn ẹni wọn pọ̀ nígbà ó ṣe sáà lọ́nà ní ọmọ tí ó ṣẹlẹ̀ wá kú nílùú Íjíbítì kó wá lọ síbòmí ibi tí ó lọ náà ní ibi ilẹ̀ Palestine yẹn wọ́n ni ló bá kúrò ní Íjíbítì ó dé ibi etí òkun Níìlì omi ní wọn lọ́kọ̀ tán fẹ́ wọ̀ bó láwà ṣe lẹ́yìn rẹ̀ Fáráò àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ wọ́n ti ń bọ̀ láti wá bọ̀ báàgì wọn mọ́lẹ̀ ẹlẹ́mẹ́ kan pa wọn kan ti ẹ̀kọ́ mọ́ kí Musa àtẹ̀sì tó gbé lọ́wọ́ kó ti ẹ̀ parí láyé ọ̀rọ̀ wa padà wá rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́wọ́ apá Musa láṣẹ pé ọ̀pá ọwọ́ rẹ̀ fi ná odò Níìlì yẹn ó bá fi ná odò yẹn bá pín sí méjì ilẹ̀ ńlẹ̀ odò ó bá di gbẹrẹ fún báyìí ó bá ń lọ ó kọjá lọ tán Fáráò náà ó bá dé àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ àwọn náà sáwọ̀ ní ṣókí àwọn Ànábì Musa àtàwọn èèyàn rẹ̀ wọ́n jáde kó nú àárín tó gbẹrẹ fún yẹn wọ́n jáde sí òkè tán àwọn Fáráò náà àti gbogbo àwọn ogun ẹ̀ wọ́n dé àárín ibi odò níbi àárín yẹn bí tó gbé gbẹrẹ fún yẹn ti dé àárín pátápátá omi ti bí àbí tómi ti bí tí wọ́n ya ara wọn tẹ́lẹ̀ ọlọ́bàáyọ ya gbogbo yín ẹ̀dàbò ìjírá tí Ànábì Musa ṣe òun nìyẹn láti ilẹ̀ Egypt wá sílẹ̀ Palestine wá rí Ànábì Isa alayhi salatu wassalam òun náà ṣe tiẹ̀ bó ti ń tìlú kan bọ́ sí ìlú kan ń tìlú kan bọ́ọ̀lù kan síbẹ̀síbẹ̀ àwọn Júù wọ́n padà wá gbógun tì í
wọ́n na wọ́n dá láàmú títí Ọlọ́run fi wá gbé ànábì Ìsá ó gbé lọ sí sánmọ̀. ẹ̀tọ́ wájú lórí gbogbo àwọn ànábì náà òun lànà Muhammad ló fi jáde gbígbà tó wá dé Mádínà àwọn ọmọ kéékèèké lọ́kùnrin lóbìnrin wọ́n gbé tọ́lá àlìbá dírùn àlẹ́yìnà mísẹ̀níyàtẹ̀lẹ̀ wàdáì wájàbá ṣùkúrù àlẹ́yìnà mádà àlìlà ìdáì ayù àlìmọ́bùsù fìnà jìtàbílà òrèlèmútọ́ì jìtà ṣàràbùtà lèmọ́dínà marhaba ya khaira da'i. yẹn pé yíyọ òṣùpá ọjọ́ kẹrìnlá ọdẹ wá bá wa láti bí agbègbè Mọ́kà ló wá wajaba ṣukúrù alayna ó mà dáa ká máa dúpẹ́ bọ́lọ́hùn pẹ̀lú gbogbo oore tó ṣe mú wa yìí ó dáa ká dúpẹ́ bọ́lọ́hùn ọba pẹ̀lú àlejò ńlá tó bá wa yìí láti lè fi ẹ̀sìn mọ̀ wá láti lè fi ẹ̀sìn kọ́ wa ìdáwọn ará Mọ́kà ṣe nù. akọ́kọ́ gbìràm inú ẹ̀kọ́ tá àkọ́kọ́ kọ́ mbẹ́ náà ni pé ìdáwọn ẹ̀bí kọ́kọ́ ṣe ni pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe brotherhood ọmọ ẹ̀yà ará Mọ́kà tó bá wá ará Madina kan Alhaji Ismail ọ̀yà pẹ̀lú Haji Ibrahim ẹ̀yẹ jẹ́ ọ̀rẹ́ ara yín ọmọ ìyá Haji Ibrahim pẹ̀lú Haji Zakaria ọ̀yà ẹ̀yin náà tó sopọ̀ ọ̀yà ẹ̀yin Alhaja gini Haja Sakina Haja Khadija ọ̀yà ẹ̀yin náà dọ́mọ ìyá ìtàlẹ̀ Muhammad kọ́kọ́ ṣe nìyẹn. wọn àwọn tó ń jọmọ ìyá yìí wọ́n jẹ́ pé àlejò ó ti di onílé látara onílé tá a ti fà á lé lọ́wọ́ jíjẹ mímu rẹ̀ ó ti dọwọ́ ẹni tí ó jónílé. ètò kámọ̀lú dáadáa iṣẹ́ wo la lè ṣe lù tí ó tà ní ọmọ jẹ ìmọ̀ mu ẹni tí wọ́n fà á lé lọ́wọ́ ni yóò mọ̀ júwe yẹn fún ẹni tí wọ́n fà á lé lọ́wọ́. ẹ wo ọgbọ́n àtẹ̀kọ́ tani Muhammadu bẹ ìgbẹ́ kìí ṣe pé àwa di kánú alámọ̀láwò àwa di liability sí ọrùn ẹ̀yà Medina no not like that bẹ́ẹ̀ yẹn kọ́ nítorí wọn aṣẹ́lẹ̀ ní pé àti ṣe wá lẹ́lẹ́jù àti ṣe wá lẹ́lẹ́jù sódì àbọ̀ ẹjúwe bí ọjà wà wájú Ismaila pé ibi tá a ti ṣiṣẹ́ ni irú ọjà táǹtàǹ tó lè tà ní ẹ bá kó ìwé jọ tó bá kó báyìí jọ lérí àbáyé yóò tà sí wọn náà ìwọ́n náà tá ọ̀kọ́ lè mi ń tà tó bá jẹ́ pé tí ń tà náà ni kò sí wàhálà màá júwe bí tèmi ti rà fún ẹ. bí Ànábì kọ́kọ́ ṣe nìyẹn láàrin wọn nígbà tó ṣe yẹn tán ló wá di wípé gbogbo tí Ọlọ́run wa ń pa láṣẹ kí láṣẹ kínní ní Mádínà kíbla tí wọ́n kọjú sí tá à ń kọjú sí báyìí nísìnyí kò rí bẹ́ẹ̀ kọ́ là ń ṣe tẹ́lẹ̀ nígbà tán dé Mádínà o ìyẹn tó so wọ́n pọ̀ lẹ́yìn náà ààwẹ̀ Ọlọ́run tó fi so wọ́n pọ̀ lẹ́yìn náà zakat Ọlọ́run tó fi so wọ́n pọ̀ ìyẹn ní lẹ́yìn wá tó ní hajj lè òkú márùn ìsìlámù ṣẹ̀ṣẹ̀ wá pé nílùú Mádínà Allahu Akbar nílùú Mákà tẹ́lẹ̀ lẹ́yìn gbẹ́gbà fọ́lọ́run lọ́dún ní ilé wàá irú òṣòro yẹ fún wọn nígbà náà rárá wọ́n yẹn náfìlà méjì o ànábìkà máa yẹn náfìlà ní pé ọ̀rọ̀ yẹn ní ẹ gbọ́dọ̀ mọ́kírun ìyẹn ò sí gbà náà ìgbà tọ́rọ yẹn ìró dọ̀rọ̀ yẹn nígbà tí bí ọdún Islam ti ń dọdún 11 ti ń dì bẹ́ẹ̀ dídà bẹ́ẹ̀ ti ń dà bẹ́ẹ̀ òun ló fi wá di pé Islam ó wá mú ìrun mọ́ mímúrun máa tó múrun máa ló ṣẹ̀ṣẹ̀ wá di pé wọ́n gbé yẹn dé Mádínà lẹ́yìn ọdún 13 pé nígbà tí wọ́n ti polongo Islam lọ́dún 13 ní Mákà 10 náà wá lò ní Mádínà in tó wá bí fún wọn òun náà láti kọ́kọ́ sọ pé ìfẹ́ kámúrẹ́ lọ́mọ ya ó pọn dandan wọ́n ṣe ní dandan láàrin ara wọn
lẹ́yìn ká fi tẹ̀mítẹ̀mí ṣe tọ́lọ́run ká jagun sójú ọ̀nà tọ́lọ́run bá pẹ̀lú ẹ̀mí àtara àti kéèyàn fẹ̀mí yàtọ̀ Ọlọ́run gbogbo wọn ni òun ni Ọlọ́run ọba lójú sáàrin wọn lọ́lọ́run fi wá ròyìn àwọn méjèèjì àtàwọn tí wọ́n gbani lálejò àtàwọn tán jálejò àwọn muhajirun àwọn náà wá láti Mẹ́kà àwọn ansar àwọn náà wà ní Mẹdínà lọ́lọ́run wá ń sọ nínú súrátù Al-Jumu'ah wípé bismillahir lil fuqara'il muhajirina alladhina ukhriju min diyarihim wa amwalihim yabtaguna fadlan min Allahi wa ridwanan wa yansuruna Allaha wa rasulahu ulaika humus sadiqun walladhina tabawwa'u ad-dara wal imana min qablihim yuhibbuna man hajara ilayhim wa la yajiduna fi sudurihim hajatan mimma utu wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasatun wa man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun. Sadaqallahu mawlana al-azim. Ọlọ́run pé àwọn tí wọ́n gbà fọ́lọ́wọ́n bá tí wọ́n jẹ́ tálíkà aláìní tí wọ́n wá sí Madina táwọn kèfèrí lé wọn jáde nínú ìlú wọn wọ́n lé wọ́n kó gbogbo dúkìá wọ́n nà wọ́n fìyà jẹ wọ́n àwọn yẹn náà wá jáde yabtaguna fadlan minallahi wa ridwanan àwọn náà wá ń wá Ọlọ́run àti yọ́nú Ọlọ́run wa yansuruna Allaha wa rasulahu wọ́n wá fẹ̀mí wọn lẹ̀ wọ́n bára wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n náà fẹ́ máa bí ṣàránṣe fẹ́sìn Ọlọ́run ulaika humus sadiqun àwọn lásòdodo walladhina tabawwa'u ad-dara wal imana àtàwọn tí wọ́n fààyè gba ilé Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run àwọn ẹni Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run ṣáájú yuhibbuna man hajara ilayhi wọ́n fẹ́ hàn sí gbogbo àwọn tó bá immigrate wá sọ́dọ̀ wọn àwọn tó bá ṣe ìdíra wa ọyá ẹ má bọ̀ ẹ wọlé ọyá ẹ má bọ̀ wala yajiduna fi sudurihim hajatan wọn kó bùkátà kan síwájú àbí èròǹgbà pé kí wọ́n wá káwọn sọ wọ́n dẹrú ní máa wútú nínú gbogbo tí wọ́n ń fi kalẹ̀ wa yu'thiruna ala anfusihim wọ́n ń gbé ọlá bá àwọn àlejò wọn jura wọn gan náà lọ walau kana bihim khasasa kódà báwọn náà ní bùkátà wọ́n máa ń yuqa shuhha nafsihi ẹni yóò tó bá ti wá kápá àwọn ẹ̀mí ẹ̀ ulaika humul muflihun àwọn ni wọ́n jèrè láyé tí wọ́n jèrè lọ́run. Ọlọ́run jẹ́ káwa náà jẹ láyé ká jẹ lọ́run. Ọlọ́run jẹ́ káwa náà jèrè láyé ká jẹ lọ́run. Ààyè tó máa wà á tó máa sọ dáadáa ṣùgbọ́n kí a kàn yan nǹkan bíi mẹ́wàá yìí kí ni nǹkan mẹ́wàá tí ó jẹ́ inú àwọn samaratul hijra àwọn èso dáadáa tí hijra gbé wá. Aláàkọ́ an-nasru ba'da as-sabr àránṣe lẹ́yìn sùúrù. Ẹlẹ́ẹ̀kejì as-sa'atu ba'da ad-diq ìgbààyè lẹ́yìn ìfúnpẹ́pẹ́. Ẹlẹ́ẹ̀kẹta al-amnu ba'da al-khawf ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìbẹ̀rù lọ́sàn lóru. Ẹlẹ́ẹ̀kẹrin al-ghina ba'da al-faqr ọrọ̀ lẹ́yìn tí ó ṣì gbẹ lára àwọn mùsùlùmí tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún al-intisharu ba'da al-intisar ìfọ́nká ẹ̀sìn àti ìfọ́nká gbogbo mùsùlùmí lágbàáyé lẹ́yìn tí ó ti wà ní ìfúnpẹ̀pẹ̀ tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kẹfà al-ghalabatu ba'da al-hazima ìjẹjà ọ̀tá ìborí gbogbo ọ̀tá tó ń fẹ́ gbogbo Islam lẹ́yìn tí wọ́n ti yàn wá jẹ títí. Ẹlẹ́ẹ̀keje onáni al-yusru ba'da al-usr ìrọ̀rùn lẹ́yìn ìnira. Ẹlẹ́ẹ̀kẹjọ onáni al-quwwatu ba'da ad-da'f agbára àwọn wa gbẹgbẹra fún Islam ó gbéjọba lé Islam lọ́wọ́ ó gbé agbára ìpàṣẹ lé Islam lọ́wọ́ lẹ́yìn tá a ti lẹ tá a jẹ kankan. Ẹlẹ́ẹ̀kẹsàn hubbullahi wa kufranuhu wa fatuhul mubin lil muhajirin wal ansar ìfẹ́ Ọlọ́run alẹ́wọ́nìyẹ Ọlọ́run àti ìṣílẹ̀
ìṣípayá gbogbo àwọn tí wọ́n ṣèrìn àjò lọ́kùnrin lóbìnrin àtàwọn tí wọ́n gbà wọn lálejò ẹlẹ́ẹ̀kẹwàá náà ni al-ajrul azim wa dhikrul jamil wa akbaru hadhihi thamarat ridallahi wa fatu abwabil janna ẹlẹ́ẹ̀kẹwàá yìí náà ni ẹ̀san ńláńlá orí ńláńlá ó kọ́ lé tí ò ní parẹ́ ẹni gbogbo bí táwọn sàábì yẹn dé ó kọ́ wọn ní ọ̀parẹ́ nìsín lẹ́yìn gbogbo bí táwọn àlùfáà àti àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbẹ̀sìn dání ní gbogbo ìlú ayé ó kọ́ wọn ọ̀parẹ́ nìsín gbogbo àwọn tí wọ́n kọ tírà fún wa táwa náà bá lẹ̀ ó kọ́ wọn ọ̀parẹ́ nìsín lẹ́yìn náà lálẹ́ kíámà ọlọ́wọ́ wa sílẹ̀kùn àlùjánnà pé ọ̀yá èyí tó bá wù yín bẹ̀ ní ẹ̀wọ̀ ọlọ́wọ́ adéladé pẹ̀lú ìyọnu ọlọ́run náà ní kọ́lọ́wọ́ sí kárí gbogbo wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim taslima bismillah al-fatiha الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين